bó bá wo eṣinṣin títí ó sì rẹ́kọ̀ọ́ yọ ńbẹ̀ torí rẹ̀ bá pé tó bá wo odò tí ń sàn ó rẹ́kọ̀ọ́ yọ ńbẹ̀ tó bá jẹ́ nítorí rẹ̀ pé ìwọ wo akéwùgbà gold ọmọ akéwùgbẹ̀rú mo wá wòye lórí àṣeyọrí ayé kòkòrò kan ń bẹ tọmọ ádámọ̀ ò fura sí kòkòrò kan ń bẹ tọmọ ádámọ̀ kórìíra ọmọ pé kórìíra òun kò kíá ó dẹ̀ ń ṣàṣeyọrí tiẹ̀ kí ni kòkòrò náà òun lọ́lọ́run sọ fún wa nínú alukur'an ọlọ́ni kamathalili ankabuti ìdíkọ́ ìtàkàdé báyìí fa inna ahwana libuyuti labaitul ankabuti law kanu ya'lamun. ọba tó ní wá ó fi aláǹtakùn ó fi júwe ọlọ́ni ọ̀rọ̀ àwọn kèfèrí ó dà gẹ́gẹ́ bí ilé tí aláǹtakùn kọ́ ilé tó wíìkì jù láyé ilé tó yẹpẹrẹ jù láyé ilé tí ò ní válù jù láyé ò nílé aláǹtakùn tó bá jẹ́ pé bá mọ̀ ní. làbáyétu ní àǹkàbùtì làwòkánù ya'lamu. akéwùgbà gold ọmọ akéwùgbẹ̀rú mo rí ẹ̀kọ́ mẹ́wàá mú lára aláǹtakùn tẹjọ ń gbélé tí ń bẹ nílé ẹ tí wọ́n mọ̀ pé kò ń bẹ lára kí lè kọ́ àkọ́kọ́ tí mo mú látara aláǹtakùn kò lólé àwa àdìsí màbúdá àmìnà sìgárì. wà mú dọ̀mú náà rí mi mú sìgárì ṣàrárí. wà mú dọ̀mú náà rí mi mú sìgárì ṣàrárí. aláǹtakùn tẹ́rí yẹn ọmọ pé òun fẹ́ ṣàṣeyọrí aláǹtakùn kíá ibi tó ti bẹ̀rẹ̀ ibi kékeré báyìí ló ti bẹ̀rẹ̀ tó bá ti ṣe tán tó fẹ́ ràn wú ọlọ́run dá síbi odò okun ẹ̀ ibi tí sílkì yẹn ó ti máa jáde oríṣi òwú mẹ́fà ní jáde láti inú aláǹtakùn nìkan àmọ́ méjì lọ pọ́pùlà jù nínú ẹ̀ ọ̀kan bẹ nínú àwọn òwú yẹn èyí tí ń kọ́ mọ̀nàmọ̀nàmọ̀nà òun ló wà stíkì ó ní gọ́ọ̀mù lára èyíkéyìí kòkòrò tó bá yí débẹ̀ ó lẹ̀ mọ́nu ó tún wá ní ọ̀kan òun gangan kì í rìn lórí tó lè mú kòkòrò tó lè mú òun náà ó ní kan tí ó tàn hun òun lòun ó fi máa rìn tó bá fẹ́ mú un tí kìíní yẹn mú èyí tóun lè fi rìn ní á fi tọ̀ débẹ̀ tó bá ti débẹ̀ á nawọ́ gan kìíní yẹn á yọ kúrò ńbẹ̀ òun gangan ò nítorí bọ̀bẹ̀ toró mà pé ó lè mú un kí lè kọ́ àkọ́kọ́ lára aláǹtakùn ò dúró pé ńgbà tóun bá tó kọ́ gbogbo ayé kóhun tó bẹ̀rẹ̀ you just need to start from something má dúró dé pé ńgbà tó bá tó rí mílíọ̀nù ńlọ́tò láṣeyọrí láyé you don't need it àwọn kan mẹ́kẹ̀ ẹ̀ láyé látara 5,000 naira àwọn kan mẹ́kẹ̀ ẹ̀ láyé látara 2,000 naira tí wọ́n di multi-millionaire dé ní àárọ̀ nítorí pé wọ́n àká rẹ̀ ni wọ́n rí nǹkan díẹ̀ wọ́n sì start ìwọ ò rẹ́dì láti bẹ̀rẹ̀ níbi orin ibú tó ń bá wọn kọ kiri ní kó bá yí ẹ kí lórin tó ń bá wọn kọ orin tí ń kó bá yí ẹ mo fẹ́ ra bẹ́ǹsì o èmi náà fẹ́ ra kinní kan Dangote ò lórí méjì ẹ wo ọ̀lẹ́ wo lè 419 ọmọ ọdún mélòó ni ẹ tó ń pariwo Dangote ò lórí méjì ọmọ èjì Dangote ni ọmọ gbà tó rí ṣe ni ìwọ ò tí ì kún secondary school o ti ń pariwo èmi náà fẹ́ gun bẹ́ǹsì o Dangote ò lórí méjì ọlọ́mọdé ọjà lè kàn. mo bọ̀ you just need to start from somewhere. gbogbo ọ̀rọ̀ ayé tẹ́rí yẹn gbogbo tó tóbi láyé tẹ́rí yẹn láti bí kékeré ló ti bẹ̀rẹ̀. kilometers, thousands of kilometers journey start with just a step forward. tí a bá lẹ́gbẹ̀rún ọdún ló fi rìn tó o bá ti gbẹ́sẹ̀ kan síwájú o ti dínkù bẹ́ẹ̀ náà nù. iná tẹ́rí yẹn tẹ́ bá rí náà tó bá ń jò bùlàbùlà táǹkà lówó lulẹ̀ nílé pọ́ńdò níná ń tẹ̀lé kiri nígbà tí iná yẹn ó bẹ̀rẹ̀ níbi kékeré ló ti bẹ̀rẹ̀ para tí iná sára wọn báyìí iná yẹn ó kọ́kọ́ yọ kékeré ìyókù ọgbà mọ́ lọ́wọ́ ni tó o bá fẹ́ ṣàṣeyọrí láyé má underrate kankan pé ni ò lè gbé ẹ dókè you just need to start from somewhere. kí ni ẹlẹ́ẹ̀kejì tí mo rí kọ́ lára aláǹtakùn akéwùgbà gold ọmọ akéwùgbẹ̀rú tó bá jẹ́ pé méjì àbí mẹ́ta la lè kà lẹ́nu á fi yòókù lẹ̀ di ọjọ́ mi. kí ni tí mo rí lára aláǹtakùn believe rẹ̀ ó trust rẹ̀
ó dára ẹ̀ lójú lórí tí tọ́lọ̀ ń gbé fún ó dára ẹ̀ lójú pé tó ń bá irun owó òun báyìí kò sí wọn bí kòkòrò kan dáa kó kọjá ń bẹ̀ kó escape ìwọ ò trust oore tọ́lọ̀ ń ṣe fún ẹ ní o identify kílẹ̀bùn tọ́lọ̀ ń fún ẹ ìwọ náà ní talent o identify ẹ ní o tún wá identify rẹ̀ o mọ̀ bó ṣe lò tó fi sọ́dọ̀ owó ni aláǹtakùn ó dára ẹ̀ mà ọmọ tọ́lọ̀ ń fóun pé n tí ń fi jẹun ara mi lọ́wọ́ tó bá ti wá jí láàárọ̀ báyìí aláǹtakùn ní sí nǹkan mi ọ̀nà bí oúnjẹ ó ṣe wọlé ní ọ̀kọ̀ọ̀kan máa san toró mọ̀ pé lẹ́yìn oúnjẹ ló tó kan gbogbo ìyókù ìwọ ò lé oúnjẹ ní tí wọ́n ń lé kí bó ṣe máa jó hip hop bó ṣe di ọmọ science student tó máa high tó ń bá kiri nìyẹn àní tó bá fẹ́ ṣàṣeyọrí nílé ayé jàmọ́ mi mọ wojú àdàmọ̀ tọ́lọ́hún dá ìkànnì wọn ò fẹ́ ní fọ́ọ̀rọ̀ nígbà kan tó bá ti kọ lófin Allahu àdániwá dákun máa ní sọ́kò sí nǹkan dákun máa ní sọ́kò sí nǹkan dákun máa ní sọ́kò sí nǹkan o dákun máa ní sọ́kò sí nǹkan dákun máa ní sọ́kò sí nǹkan. ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹta tí mo rí lára aláǹtakùn ní network àrò èèyàn lóore wà obìnrin ìjà ọba tọ̀hún jà gbogbo ẹni ọba rìn láyé kò sẹ́ni tó ní pírọ́blẹ́mù pẹ̀lú ẹ̀ bó lórí ṣe wá fẹ́ dé wo bí aláǹtakùn ṣe tàwé ẹ̀ ó fi kan ha angu 90 ó fi kan ha angu 70 ó gbé kan lọ angu 60 gbogbo ẹ̀ ó wá ráǹdì ẹ̀ gbogbo bí orí ọgbà ọwọ́ rẹ̀ ló kò sí nẹ́tíwọ́ọ̀kì ara ẹ̀ ó sì lọ́ọ́ fẹ́ jẹ́ èèyàn láyé gbogbo àwọn tó bá pàdé nínú ayé gbogbo wọn ni kó máa connect ara èèyàn náà lẹ̀dá ó ti soríire anásù lè náà sí. fi ìbàdí wí wá fi àgọ́rẹ́ bàdùn libàdì wáyé lámúyẹ́sí òru kọ̀dàmọ́. bàdùn libàdì wáyé lámúyẹ́sí òru kọ̀dàmọ́. anásù lè náà sí. wàláì mọ̀fẹ́lọ́ ń búra torí ènìyàn la fi dá ènìyàn. à ń ṣiṣẹ́ fúnra wa ni à ń ṣiṣẹ́ rànra wa lọ́wọ́ ni bó o dóko bó o délé iṣẹ́ tààrà oko bá ṣe lára alẹ́ ọjẹ́ iṣẹ́ tààrà alẹ́ bá ṣe lára oko fi lówó lọ́wọ́ à ń jọ rànra wa lọ́wọ́ ni àríyàn lóore wà. bàdùn libàdì àjọ rànra wa lọ́wọ́ ni kódà bí bá a ṣe ń ṣàfara wa yẹn bá a lè fojú rí physically. Number 4 nínú ẹ̀kọ́ tí ń bẹ lára aláǹtakùn perseverance ń bẹ fún aláǹtakùn lámùmára kò sí tó lè ṣe kò ní banújẹ́ bó bá ń ṣe nǹkan kan lọ́sìn tó bá ran òwú ẹ̀ tó bá ti ìgbálẹ̀bọ̀ tó ka kúrò tó bá ti rún gangan pa máa retí ẹ̀ láàrin few hours ó tún máa bẹ̀rẹ̀ omi yóò tún bẹ̀rẹ̀ omi tó ń ta wú lọ́nu yóò tún ta nǹkan kékeré ní àbàjẹ́ nú ayé tiẹ̀ tí wọ́n fi surrender kó struggle mọ́ ó mọ̀ pé bí oríire bá wà gbogbo tí ó block ojú ọ̀nà èèyàn ní ọ̀yọ́jú tó bá jẹ́ pé oríire wà níbi tó easy ni gbogbo èèyàn ni ó ti so oríire tán láyé. látàsábìlì méjìdá tàmúra ní àwọn tà ákìlú láwọn tẹ̀bìlú gálí méjìdá àtàtẹ̀lẹ̀ àkọsọ̀bùrà láwọn tẹ̀bìlú gálí méjìdá àtàtẹ̀lẹ̀ àkọsọ̀bùrà. ẹ jẹ́ kí n sáré mú méjì ń kún nítorí pọ́jọ́ ti lọ àmọ́ sọ mí ìyókù tó bá kù lọ́jọ́ mi eléyìí tó jẹ́ number 4 àbí number 5 aláǹtakùn ó mọ̀ pé hate òun aláǹtakùn mọ̀ pé ọmọ ádámọ̀ hate òun kò wá ní síkì permission lọ́dọ̀ rẹ kó tó bẹ̀rẹ̀ sí kọ́lé síbi ilé tiẹ̀ bó o ṣe ń kọ́lé lò náà tí ń robi òun náà máa gbé ó mọ̀ pé hate òun kò kíá ṣé bóun lọ fẹ́ rí ṣáájú òun ò dún kọ́nà kan bó o bá sì ká òwú ẹ òtítọ́ bọ́ọ̀bù mi aláǹtakùn kò kíá pé nìkan hate òun ní fi ń succeed ìwọ ń gbé lọ́kàn pé wọ́n ti kórìíra mi jù ayé ọ̀fẹ́ rí mi ayé ń bú mi ayé ń pẹ̀gàn mi gbogbo ẹni tí ó bá ga láyé yóò ní ọ̀tá tó o bá rí èèyàn tọ́ta rẹ̀ bá ti pọ̀ jù fura dáadáa ọlọ́run ń gbé lọ ibi tó ga ni ọmọ dúró ọ̀tá tá ànábì Mùsá ni odidi ọba dọ̀tá ẹ̀ ó lójú ibi tó dé tí ànábì Mùsá ò lọ́ta ibo la ànábì Muhammad dé tí ò lọ́ta ànábì Jésù ibo ló dé tí ò lọ́ta àpẹẹrẹ pé ibi gíga láàyè rẹ̀ ni
wá rí number 5 ara ẹ̀kọ́ mẹ́wàá tí ń bẹ lára aláǹtakùn tá a fi yòókù pamọ́ dọjọ́ mi. Aláǹtakùn gbàgbọ́ wípé òun gbọ́dọ̀ ní lẹ́gẹ́sì. Gbogbo ń tọ́n bá ń ṣe ò ní lẹ́gẹ́sì, ọkàn ń dààmú ara rẹ̀ lọ láyé, ò mọ́ fi gígùn. Aláǹtakùn tó bá ràn wú tán, kódà bóun bá kú ẹ máa rí ilé òun bẹ̀, ẹ máa mọ̀ pé aláǹtakùn ti kọjá ń bì. Tí wọ́n bá kú ní èjì tó wà yìí, kí n láráyé fẹ́ fi rántí ẹ, kí n láráyé fẹ́ fi rántí ẹ. Ìyẹn ló gbọ́dọ̀ ronú sí dáadáa, nítorí ẹnìkọ́, nítorí ọ̀la ni. Gbogbo ń tá a bá ṣe ni ó padà dìtàn. Wàyé gbogbo ń tá a bá ṣe wà máa ń káàtì bí ilá ṣàyẹ̀ fún náà. wàyẹ bí kò dàrọ mọ́ kàtàbá àti yàrá. Wàláhì mo fọlọ́ ń búra, kò sí kọ̀ǹkan tí ò ní tán. Kò sẹ́ni tí ó sì iṣẹ́ láyé tí ò ní kúrò ní amọ̀ntọ́ ọba ṣe. Ara yọ padà rántí o. Bàlá àtàkìtù. Má ṣe sílẹ̀ láyé. Fọ́tí gàgá ìrọ̀ṣẹ́ yìí. Má fọwọ́ ara rẹ kọ nǹkan tí wọn náà ó rí tínú rẹ̀ ó bàjẹ́. Pèsè mi ni mo sọ ilé yìí ọdún. Tọ́lọ̀ ń bá ní ọwọ́ àwo tó ṣe lọ́jọ́ gbèǹde kìyàmọ̀ tí wọn náà débẹ̀ tó ní Ọlọ́run sẹ́mi náà mo ṣe léyìí. Má fọwọ́ ara rẹ ṣe bẹ́ẹ̀ nítorí ẹnìkọ́ nítorí ọ̀la ni. Tó bá fẹ́ ṣàṣeyọrí nílé ayé jàmá mi, má wojú àdàmà nílé ayé. Ìkànnì wọn ò fẹ́ ní fọ́rọ̀ nígbà kan. Bọ́ bá ti kọ́ lòfin Allahu àdániwá dákun máa ní sóko sí nǹkan o, dákun máa ní sóko. Ẹ wá rí ní parí nítorí àsìkò. Gbogbo ẹni tí ń wọ́kọ, ẹni tí ń wáya, ẹ text message sórí nọ́mbà tá a fẹ́ fún yín yìí. Ọ̀pọ̀ ní ó jẹ́ pé wọ́n fi kọ́ọ̀lù disturb wa. Ẹ má lo WhatsApp, text message ní sórí nọ́mbà yẹn. Má tún pè mọ́ pé ẹ dákun mo ti send message ní tí mo á pè yín fún. Òun disturb wa. Message la need lọ́dọ̀ ẹni tí ń wọ́kọ̀ tí ń wáyà. Reply tá a bá fún ẹ, gbogbo tí wọ́n fẹ́ máa ròyìn yẹn ó ti wà nù reply tó rí. Ẹ wá dákun, gbogbo àwọn kan wá ń bẹ tí wọ́n bá pè wá báyìí. Wọ́n kọ́kọ́ ṣàdúrà ìṣẹ́jú 5. À ń gbádùn yín o. Tó bá ṣàdúrà tán abẹ́ ìgbẹ̀yìn rẹ̀ kíní à ń gbádùn yín gan ni o. Ẹ dákun ní kẹ́ ẹ mọ́ ṣàdúrà fún wa. Àdúrà tẹ́ ẹ bá ṣe ní kọ̀rọ̀ ó pàtàkì sí wa. Délé ìtẹ̀ ń sọ lójú wa lọ. Àwọn kan wá ń bẹ hello akànnì amọ̀yìn náà ni akànnì akìyìn ni ẹ text message. Iṣẹ́ pọ̀ fún wa lásìkò yìí. Wàláhì àwọn tí wọ́n ṣàǹfààní fún prógráàmù yìí wọn ọ̀rọ̀ náà pè wọlé. Lórí nọ́mbà ẹyọ kan tá ń fi síta yẹn à ń rìsífù kọ́ọ̀ tó lé ní 1000 lórí èdè àtẹlẹ́ tá a gbé tá a bá kàmára wọn. Nígbà àwọn tó bá fẹ́ ṣàǹfààní bá ti pè wọ́n padà júlẹ̀ náà ni pé nọ́mbà yóò lálàáfíà. Ẹ dákun Ọlọ́run la fi bẹ̀yìn. Ẹ̀yin tẹ́ ẹ fẹ́ sponsor lecture ẹ pè wá. Bẹ́ẹ̀ bá lè pè wá ẹ send text message á reply yín. Kódà tẹ́ ẹ bá ti kọ síbẹ̀ yìí pé mo ní interest lórí lecture mo fẹ́ sponsor. Ẹ pè mí ojú ẹsẹ̀ làwọn náà ó pè yín. Tora nílò ẹni tí ó ràn wá lọ́wọ́. Gbogbo ẹni tó wá ń text message lórí pé ẹ dákun ní ìjẹun àárọ̀ ní ìjẹun sínú ní ìjẹun sàárì àmọ́ pé lulẹ̀ Ọlọ́run ó dẹ̀gbà fún yín. Wàláì tó bá jẹ́ pọ̀ lọ́wọ́ tiwa náà ni a ní máa bẹ̀bẹ̀ pé káwọn èèyàn sponsor wá sí yìí. Over 1 million naira lánàá lórí station kọ̀ọ̀kan. À ń bẹ̀bẹ̀ ni ẹ má bínú nítorí Ọlọ́run. Ẹ má tún darí ìyẹn sọ́dọ̀ wa mọ́. Ẹ jáwọ́ ọmọ manage eléyìí. Ọba tí ń bọ̀ yín bọ̀ látẹ̀yìn kò ní í padà. Èyí ò túmọ̀ sí páànù kì í ṣèrànlọ́wọ́ o. But ẹ dákun ẹ jẹ́ ká tún fìyẹn lẹ̀ lásìkò yìí. Ẹ dákun ẹ ràn mí lọ́wọ́ mi ò tí ì jẹun. Ẹ dákun Ọlọ́run ó bọ̀ yín afọlọ́run bẹ̀ yín ni. Ẹ wá rí bàbá wa tán sanwó ètò yìí. Ẹ̀gbọ́n wa brọ́dà wa bàbá wa Tẹ́gbè Àṣàdúà Ọlásùnkànmí Tẹ́gbè Àṣàdúà tó pọ̀ fún yín. Ọlọ́run máa mú Tẹ́gbè mọ́mọ́ ẹ fáwọn amúni. Ọmọ aráyé wọn lè kà púpọ̀. Wọ́n lọ sọ báwí fún kò gbọ́ ní. Gbogbo ẹ̀yin tó tún kù tẹ́ fẹ́ náwó sórí ẹ̀sìn à ń retí ẹ̀yin náà. Subhana rabbika rabbil izzati amma yasifun. Wa salamun ala al-mursalin. Alhamdulillahi rabbil alamin. Nọ́mbà Akéwùgbà Gold tẹ́ máa pè sí 08057818180 lẹ́ẹ̀kan sí 08057818180
subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin alhamdulillahi rabbil